Ẹ̀yin olólùfẹ́ fíìmù ìtàṣé, ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o, ẹ sì tún káàbọ̀ padà sórí ètò wa ètò yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé fíìmù yìí ó ládùn, ó lárinrin, ó tún lóyin gidi gan ni. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù ìtàṣé apá kìíní. Fún àwọn tí kò bá tí ì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti wò ó lórí YouTube nítorí eré náà ó kọ́ni lọ́gbọ́n gidi gan àti wípé ó rí èrè púpọ̀ jẹ nínú eré yìí tí ẹ bá wò ó. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù ìtàṣé apá kejì. Kí ni ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ohun tí ẹ bá lérò pé ó lè ṣẹlẹ̀, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button tí ó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùà o, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn ọjọ́ ire. Ó dìgbà.